Ijadu Oba lókè gbólóńdó state ni mo fẹ́ dá sí àfẹ́ kó dogun rárá. Wọ́n po Ologundudu mo lọ. Mo yọjú sí wọn lókè gbó, mo bọ́mọdé, mo bá gbàlagbà àti gbogbo ìjòyè ìlú sọ̀rọ̀. Wọ́n ní ìdílé 5 ló ń jọba lókè gbó. Gbogbo wọn sì lórúkọ wọn ń bẹ nínú gẹ̀sẹ́ẹ̀tì ọ̀rọ̀ òrújú rárá. Gbogbo ìdílé tí wọ́n ń bínú síra wọn ló lẹ́tọ̀ọ́ sípò ọba. Tọ́ba wá di pé ká jọba ní ìdáríwó. Bẹ́ẹ̀ kẹ̀ ọmọ ìyá ni gbogbo wọn kí kábíyèsí tó wàjà. Àwọn ìdílé 5 tó ń jọba lókè gbòòrè o. Ọ̀dọ́ ruling house nìdílé àkọ́kọ́ tó ń jọba. Ààrẹ ruling house nìdílé ọba tó tún tẹ̀lé yẹn. Kólé ọlọ́jẹ̀ ìdílé tó tún tẹ̀lé wọn nìyẹn. Ó di 3. Ọlọ́gbẹ́ ńlá ń kọ́ ọmọ mu parakọ́gi àtìdílé Ajíbìkẹ́ wọ́n jẹ́ 5 tí wọ́n ń jọba olúòkè níbẹ̀. Kí ló wá dé? Ṣé wọ́n ti gbàgbé pọ̀kan ṣoṣo ní gbogbo wọn ni? Ètò ọba jíjẹ tó ti létò nílé dójúlé ṣọ́wọ́ ayẹ kó dìjà lẹ̀. Lókè gbó odú òkè ọ̀fọ̀ òkè gbó lóyè tó jórúkọ ọba wọn. Bá a ti lọ́ọ̀ ní Ọ̀fìfẹ̀ tá a lólúbàdàn ọ̀fìn Ìbàdàn tá a ní Déjì Tàkúrẹ́ ni wọ́n ṣe ní olú òkè lọ́dọ̀ wọn. Ipò olú òkè ọ̀fọ̀ òkè gbó ṣó yẹ kó wá dárúgúdù lẹ̀. Ìgbà tí mo gbọ́rọ̀ lẹ́nu tọ̀tún tòsì mo rí i pé ẹjọ́ ọ̀hún ṣòro ó dá. Ó ti lọ́wọ́ kan alágbára nínú níbì kan. Ọ̀rọ̀ ọ̀hún ti lọ́wọ́ àwọn ẹni bí ẹni yàmùyàmù tó bà létí bí ni ọwọ́ àgbà sùúrù. Ìyẹn jẹ́ l'Ológundudu ọ̀fà àyè gbà. Lágbájá lówó lọ́wọ́ ó nípò ó mọ̀yàn lórílẹ̀‐èdè ó lówó nípò jẹ́ nìkan lọ. Ó mọ olówó ó mọ alágbára kọ̀ wá ní nítorí ẹ̀ òun ó tẹjú tálákà mọ́lẹ̀. Ṣé ló yẹ ká ṣe bí wọ́n ti ń ṣe kó lè bá a rí bí ti rí? Ṣọ́wọ́ dáa kí wọ́n fẹ̀mí ṣòfò kí wọ́n ti ná bọ dúkìá ẹnìkan torí pé wọ́n fẹ́ jọba. Tẹ̀sí mọ̀ pé nìkan ṣoṣo ní ìjọba bọ́mọ ọba jẹ́gbẹ̀rún èèyàn. Ẹ jọ̀ọ́ ẹ má jà torí ọba jíjẹ káwá jagun abẹ́lé káwá torí oyè kábà dúkìá jẹ́ kájọba tó ká má lè kíra wa. Káwá sọra wa dolóṣèlú tí wọ́n ń bára wọn jagídígbò lójú ọ̀nà. Ṣé bá a ti létò fáwọn ìdílé tó ń jọba tí lágbájá bá lọ tán ìdílé tàmẹ̀dò tó tẹ̀lé àwọn ló tún yẹ kó jọba. Ọ̀rọ̀ ìbá lọ ní ṣísẹ̀ntẹ̀lé kí ni ó fatukù pẹ̀lú ọ̀tẹ̀. Ológundudu dé o. Ó dé mo tún dé lẹ́lẹ́ẹ̀kejì mo dé lẹ́lẹ́ẹ̀kẹta. Ọ̀rọ̀ ìfinijọba òkè gbó nípínlẹ̀ Oǹdó là ń sọ. Ohun tí wọ́n ti ń ṣe látọdúnmọ́dún tó ṣe pọ́lọ́run ò yí padà. Ohun tó yé gbogbo ayé pátá tíjọba Oǹdó mọ̀ sí ni. Mo fẹ́ kí gbogbo yín kọ́mẹ́ǹtì lópin ọ̀rọ̀ yìí kí gbogbo yín wá gbà wá nímọ̀ràn. Kò sí bó ṣe lè burú tó t'Ológundudu ó da lúrú pọ̀ mọ́ sàpà n ò ní gbèsè yín ọlọ̀tẹ̀. Ẹni tó bá fẹ́ bínú sí mi kó bínú kó gba kóòtù ìjọba lọ. Ẹni ọba rí ẹjẹ́ ó fapá jánu ẹjẹ́ ó kó sí garawa. Kò sí nǹkan tẹ́ ẹ lè f'Ológundudu ṣe. Ọba òkè tó ní mọ́ dá sọ̀rọ̀ lẹ Yorùbá ó ń bẹ láyé ó wà láàyè. Ààrẹ ruling house ló fa bàbá tó ṣẹ̀ṣẹ̀ wàjà yìí ló fà á sílẹ̀ tí wọ́n fi jọba. Bàbá dádé ó lo iye ọdún rẹ̀ t'Olúwa yọ̀ǹda fún. Wọ́n ló ṣe gudugudu méje yàyà 6. Ọba tó lọ wọ́n ló tún lẹ̀ yìí tò. Àsìkò tó dádé títí tó fi gbádé ọ̀hún kalẹ̀ ogun ọ̀wọ̀lú wá. Aboyún ń bí wẹ́rẹ́ àgẹ́ńtọ́wọ́ àlàbòsùn fi pọmọ lára. Ṣàdédé ni wọ́n gbọ́ba lọ sí kóòtù. Kábíyèsí yẹn ò lẹ́tọ̀ọ́ sádé. Wọ́n ní ọmọ obìnrin ni. Kábíyèsí tí wọ́n pè lẹ́jọ́ sí kóòtù wọ́n ní kò lè dádé. Ńlọ́jẹ́ kádájọ́ lè kúrò níbẹ̀. Eré ni àwàdà ẹjọ́ bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Wọ́n rojọ́. Bàbá ò ní sinmi lórí ọba ilé ẹjọ́ ṣáá ni. Ẹjọ́ ni wọ́n rorò. Ilé ẹjọ́ wá ní kí kábíyèsí ó fi pò lẹ̀. Kí la gbé kí la jù? Ọba tó ti dàgbà. Ọmọ Yorùbá ẹ tẹ́tí síbí. Ọjọ́ wo la sinmi pákáleke ọjọ́ wo la sinmi rògbòdìyàn ohun ọ̀tẹ̀. Ohun tó ṣẹlẹ̀ ó lágbára púpọ̀
ó yani lẹ́nu ọ̀rọ̀ ń bá rò máa rò fọ́ ẹ farabalẹ̀ bọ́wọ́ oníjàngbọ̀n ti ṣe farabalẹ̀ fáńkọ́ọ̀bù. adájọ́ dájọ́ pé kí bàbá ó kú ò láàfin kọ́mọ relé. bàbá ní rárá bàbá wa lọ sápì court. ìdájọ́ tí wọ́n kọ́kọ́ dá wípé kí bàbá ó kú ò láàfin nítorí pé ọmọ obìnrin ni. òótọ́ o bàbá pẹjọ́ kò tẹ́ mi lọ́rùn ẹjọ́ yẹn tún bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ó dunni ojú àpá òdojú ara. jìnnìjìnnì ìdájọ́ ló mú bàbá tó fi papòdà bàbá kú. mi ò rò pé ó ju oṣù méjì lọ ni bàbá tẹ́rí gbaṣọ ní kábíyèsí wàjà. ó wá di kàkà kí n tẹ́ nílé máa kúkú gbọ̀nà oko lọ. ọlọ́jọ́ dé bàbá lọ sálákejì. ohun tó wá dogun dọdẹ ni pé ọba tó wá láti ilé ààrẹ ti lọ. ìrètí gbogbo èèyàn ni wípé ìdílé tó bá kàn ló kù kí wọ́n mọ́mọ oyè wá. ìdílé ààrẹ ruling house tí kábíyèsí tó wàjà yìí tó ti wá làwọn ọmọ wọn tó dìde níbẹ̀ pé wọ́n fẹ́ jọba. àwọn ìdílé tó yẹ kó kàn wọ́n fárígá lohun gbogbo bá di dàrúdàpọ̀ lọ́ba darí eriye. èèmọ̀ kí ló dé níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀ ń lọ jẹ́ kí wọ́n pè mí pé kí n wá dá sọ̀rọ̀ náà. àwọn ìdílé kúólé ọlọ́jẹ̀ tó ṣe báwọn ló yẹ kó kàn according to gazette wọ́n fárígá wọ́n kóra wọn lọ sọ́fíìsì ìjọba Àkúrẹ́ gbàlejò lọ́jọ́ táwọn ọmọ kúólé ọlọ́jẹ̀ ń jà. ẹ̀tọ́ wa ní àwa ló kàn àwa ló kàn àwa ló kàn bí ọ̀rọ̀ president Bọ́lá Tinubu. gbogbo wọn ń pariwo wípé ṣé àwa ni. ọ̀rọ̀ ń dìjàkadì ìlú ń gbóná tilé tó kó òkè gbómì tìtìtì. àwọn àgbààgbà wọn wá foríkorí wọ́n níṣe ni kí wọ́n ní sùúrù wọn ò gbọ́dọ̀ pààyàn wọn ò gbọ́dọ̀ jólé. wọ́n kọ́ wọn ní tó yẹ kí wọ́n ṣe lẹ́yìn awuyewuye. dídákẹ́ tí wọ́n dákẹ́ rírọlẹ̀ tí wàhálà ọ̀hún rọlẹ̀. wípé kógun ọmọ lè bàlújẹ́ wọ́n gbẹ́jọ́ wọn ó di wọ̀ ní kóòtù. kọ̀ wá yé wa bó ti jẹ́ tí wọ́n ní gómìnà Ayédatiwa fi sọ wípé àwọn ààrẹ ruling house tó ṣẹ̀ṣẹ̀ kúrò níbẹ̀ lòun fẹ́ kó padà tún wá jẹ́. ni mo ṣe wípé ọ̀rọ̀ ọ̀hún kọjá òye mi pé kẹ́ ẹ dá sí i. bá a sì ní ká kéwì ká sọ̀rọ̀ lórí rẹ̀ wọn Ológundúdú tó dé oníwàhálà. àwọn ń retí wípé ṣe bí ó yẹ kí Ayédatiwa wo gẹ̀sẹ́ẹ̀tì tí wọ́n ti ṣe. ṣé bó yẹ kó mọ̀ ṣe bí Yorùbá ni gbogbo ayé wá dúró wọ́n fẹ́ mọ̀ ń tó ṣẹlẹ̀ tí gómìnà fi wípé ibi tó bá ti lọ lọ́ba sì ń bọ̀. ó ní ohun tó dé lẹ́nìkan ò mọ̀ tílé ẹjọ́ ń ṣèwádìí lé lórí wọ́n ń rojọ́ ṣá. wọ́n gbẹ́jọ́ àpíìlì tó ti wà pẹ̀lú ọba tó wàjà sílẹ̀ ẹjọ́ wá diran tó. ṣebí bọ́mọdé méjì bá ń gégi àgbà ló yẹ kó mọ ibi tí wíwó rẹ̀ ń bọ̀. ìgbà tí gbogbo wọn rojọ́ tán ilé ẹjọ́ ti wá fòfin de gbogbo ètò àtọ̀tún àtòsì àti pólí ọlọ́jẹ̀ àti ilé ààrẹ tó bá ti wàjà ẹnikẹ́ni yóò gbọ́dọ̀ súnmọ́ ààfin ọ̀hún rárá títí tílé ẹjọ́ á fi dájọ́ tán ńlọ́jẹ́ ká wá mọ̀ ọbẹ̀ gómìnà wa Ayédatiwa. gbogbo òlú tún wá ní ká bẹ commissioner for chieftaincy affairs ká tún bẹ alága local government láàyè ọ̀tọ̀. wọ́n ní ká bẹ gbogbo wọn àti gómìnà àti commissioner àti local government chairman pé kí gbogbo ayé ó tún bá wa bẹ̀ wọ́n kí wọ́n jẹ́ kí kóòtù ó dájọ́ náà torí pé wọ́n ní wọn ò ní pẹ́ gbọ́pá àṣẹ fọ́ba tuntun ta wá lọ́ba tuntun ta ló fọ́ba jẹ́. ẹ gbà wá gbogbo ọmọ Nàìjíríà ràn wá lọ́wọ́ kíjọba ó ní sùúrù. tewé tàgbà gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ondo ẹ lè mọ́wọ́ lẹ́rán lásán ó yẹ kẹ́ ẹ dá sí ní tó wà ńlẹ̀. ìgbà wo lòkè gbó bẹ̀rẹ̀ sí ní ìjọba tí wọ́n ti fi rògbòdìyàn bẹ̀rẹ̀ tó ti ń dogun dọdẹ òkè gbó látọjọ́ táláyé ti dáyé baálẹ̀ ló ń jẹ níbẹ̀ kì í ṣọba bíi tìbàdàn lọ́jọ́sí wọ́n máa ń lọ lẹ́sẹlẹ́sẹ wọ́n sì tóra wọn léra wọn ni tí kálukú ó fi dépò ọba ṣe ni wọ́n máa ń wà lórí ètò. ìgbà tí wọ́n wá rí wípé kọ́ba ó tó kẹlòmíì yóò ti pé ọmọ 100 years wọ́n rí wípé kọ́ba ó tó kẹni tó tẹ̀lé ó lè pé 95 years nígbà míì ẹlòmíì á kú láàárín ẹni tó tẹ̀lé á tún tẹ̀lé ẹni tó ń bẹ níwájú wọn.
àwọn ọ̀rọ̀ yìí ló wá jẹ́ káwọn àgbààgbà ó wọlé àpérò wọ́n ní èyí tá a fi ń tò bí ọba Ìbàdàn ẹ ṣe jẹ́ ká kúkú nílé ọmọ ọba ká dára wa sọ́nà òye tó bá tọ́ ká mọ̀ jọba gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe nífẹ̀ẹ́ Ọọ̀ni gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe lóṣogbo Òròkì gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe níléṣà náà. ìyẹn ló wá jẹ́ kí wọ́n dúró kí wọ́n para wọn pọ̀ wípé ọmọdé ló yẹ kó mọ̀ jọba kí gbẹ̀lẹ̀ tòrò kọjọ́ lè pẹ́pẹ́pẹ́. wọ́n wá dókè gbósọ̀nà márùn-ún ọ̀dọ́ ruling house ní nọ́mbà 1 tí wọ́n kọ́kọ́ kọ ruling house ọ̀dọ́ ló kọ́kọ́ jọba gẹ́gẹ́ bí ìdílé tó ń dádé ọba Fáṣàwé ló jáde níbẹ̀ tó sì dọba àwọn èèyàn kan tún gbé lọ kóòtù wọ́n ṣẹjọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọba Fáṣàwé ló wíìnì. ìdílé ààrẹ ruling house ló ṣe lẹ́ẹ̀kejì àwọn làwọn gbé ọba Lawrence Olúwọlé Babájídé Báńgbálà wà òun náà tún dé ẹjọ́ ló ṣe títí tó fi padà sọ́run ó dunni ẹjọ́ òféfọ́ bàbá ni bàbá fi gbẹ́jọ́ lọ àpíìlì ọ̀hún kábíyèsí ò lè bá débì kankan tọ́lọ́jọ́ fi dé ọlọ́jọ́ ti dé nìyẹn ikú ti mú bàbá lọ ìdílé wo lọ́wọ́ yẹ kó kàn kó mọ́mọ́ oyè lẹ̀ ẹ̀yìn ìdílé Kúólé Ọlọ́jẹ̀ ọlọ́gbẹ́ ńlá ní òkú tí ó jọba bọ́lọ́gbẹ́ ńlá bá ṣe tiwọn tán Ajíbìkẹ́ ni ó tẹ̀lé ẹ wá wo ohun tí ń ṣẹlẹ̀ òkè gbò tí gòkè ẹ̀sìn mìrìn tí wọ́n ti ń làágùn. ibo lẹ bọ́ba dé tó jẹ́ pógun lọ́sàn-án olè lóru lẹ̀ ń bá ká ó ṣe ó dunni ẹ ṣọ́ra kí wọ́n mọ̀ káńsù ipò ọba ẹ lọ sílé Ifẹ̀ lọ́dọ̀ àwọn àgbààgbà kẹ́ ẹ lè kọ́ bí wọ́n ti ṣe ń jọba nílé Ifẹ̀ tí kì í dìjà. gbogbo ìjòyè ìlú tó nílé tàlejò tewé tagbà ni wọ́n panupọ̀ tí wọ́n rán mi sí gómìnà pé kí wọ́n jẹ́ kí ilé ẹjọ́ ṣètò ìdájọ́ tó tọ́ ibi tí wọ́n bá ti dájọ́ sí gbogbo ìlú ní ọ̀faramọ́ ohun àbáṣe lónìí ọ̀rọ̀ ìtàn ní já sí tó bá di tòmọ́rò. ọba wa Aláyélúwà Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájádì second Ọ̀ọ̀nìrìṣà Ọ̀ọ̀ni gbogbo ayé aráyé rọ̀rùn kábíyèsí o mo kàn fẹ́ rán yín létí ni pé lótùfẹ̀ lòkè gbó ti wá ẹ wàá lè mọ́wọ́ lẹ́rán kí gbogbo tí ń ṣẹlẹ̀ yóò sì mọ ṣẹlẹ̀ ká wá dákẹ́ kábíyèsí ẹ lè dákẹ́ Ọ̀ọ̀nìrìṣà Ifẹ̀ ló lòkè gbó ẹ dá sí i ẹ kọ́ wọn bí wọ́n ti ṣe rìnrìn àjò kó ń gbogbo mọ́dí dàrúdàpọ̀. Ọ̀ọ̀nìrìṣà ṣé bọ́mọ yín ni gómìnà Lucky Ayédatiwa ẹ pè é kó wá ṣàlàyé fún yín ohun tí ń ṣẹlẹ̀ kẹ́ ẹ wá pa láṣẹ fún ẹ sọ fún ohun tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀ níbẹ̀. mo ti wí fún yín ọ̀rọ̀ lọ́balọ́ba nílẹ̀ Yorùbá kò sígbà tá à ní máa dá sí i kò yà yín lẹ́nu wọ́n tún kọ̀ǹtínú ẹjọ́ àpíìlì tọ́ba tó wájà pé ẹ wo ìgbìnrin ọ̀tẹ̀ bá a ti ń pàkan nìkan ń rú ọba tó ti kú wọ́n tún ń ṣẹjọ́ rẹ̀ ní kóòtù ìjọba ọ̀rọ̀ òkè gbóǹṣẹ̀rùbà mi ó mú mi bí òtútù. ìdílé Kúólé Ọlọ́jẹ̀ ló yẹ kó wá kàn pé kí wọ́n jọba tuntun bó ṣe wá jẹ́ tákàrà dẹ́nu akáyín tó sì dégun. Ọlọ́run gbà mí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ìdílé ẹni tó kàn ló mọ̀. gbogbo èèyàn pátápátá ni wọ́n ní ká bẹ gómìnà ẹ jọ̀ọ́ o ọlọ́lá wa gómìnà Ayédatiwa mo mọ̀ wípé o ò lè sí nídìí òjòrò bá wa dá sí ní tó wà ńlẹ̀. mo mọ̀ gómìnà Ayédatiwa Lucky àtìmọ́ra wa kì í ṣòní mo mọ̀ pé olódodo èèyàn ló jẹ́. gómìnà Lucky inú àwọn èèyàn ò dùn sí tó ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀rọ̀. mo lọ òkè gbó mo rẹ́ni bí ẹni mo réèyàn bí èèyàn mo bá àwọn àgbààgbà sọ̀rọ̀ a jọ ṣèpàdé ohun tá a fẹnu kò lé lórí ni pé kájọ máa gbé lálàáfíà. ẹ̀yin ìlú tónílé tàlejò àwọn ìjòyè ní ká wí fún yín pé kẹ́ ẹ ní sùúrù wọ́n ní ká gbàdájọ́ bó bá ṣe wá bó ṣe rí bó bá ṣe yẹ ẹ jẹ́ ká jọba ọmọ ìlú òkè gbó kí ló dé ẹ jẹ́ ká jọba. ṣé ẹ rántí pé ọdún 11 tí Fáṣàwẹ̀ ti wàjà látó jọba tá a gbé ọba Lawrence Olúwọlé Babájídé Báńgbálà wà sípò. tewé tàgbà àtonílé àtàlejò gbogbo ọmọ òkè gbónílé lóko títí délùú òyìnbó ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká tìjọba tuntun mọ̀túnjọ́dún 11
ẹ jẹ́ ká panupọ̀ ká pawọ́pọ̀ ká panupọ̀ ká pèrò pọ̀ kó lè dáa kò yẹ kó pẹ́ bíi tijọ́ sí ká tún tó jọba tuntun. ẹ gbà láàfíà láàyè tó bá yẹ ká gbẹ́jọ́ lọ sí Supreme tó bá yá ẹ̀kọ́ fojú mímu hàn lójú àlà. tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo kẹ́ ẹ sọ pé Kúnlé yín ni. èmi Kúnlé Ológundúdú ọkọ sọ́jà ọkọ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dùn á bí irúnmọlẹ̀ tí pèdè ara.